òwe 8 verse 22 to 31 mo máa kà fún wa òwe 8 22 to 21 ká lè mọ̀ wípé ọlọ́run baba òun ni ọmọ òun ni ẹ̀mí mímọ́. Ó ní olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. 22 yẹn ló sọ bẹ́ẹ̀, olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. A ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí ayé kí ó tó wà. Ó ní a ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀. Ó ní tàbí kí ayé gan tó wà rárá. A ti ṣe kíni? A ti yàn mí. Ó ní nígbà tí ọ̀gbun kò sí, a ti bí mi. Nígbà tí kò sí orísun tí ó kún fún omi púpọ̀, nígbà tí ọ̀gbun ò tíì sí, tí nǹkan kan ò tíì sí, tí ò tíì sí orísun tó kún fún omi púpọ̀, ó ní a ti bí mi, a ti pèsè mi sílẹ̀, àní mo ti wà sẹ́. 25 yẹn wá sọ, ó ní kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀, ṣáájú àwọn òkè ni a ti bí mi. 26 nígbà tí a kò tíì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí orí erùpẹ̀. Ó nígbà tá a tó tí ì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí òkè tàbí orí erùpẹ̀ tá a tí ì dá nǹkan kan, àní mo ti ń bẹ. Kí tó wá ní 27 yẹn sọ, ó ní nígbà tí ó ń ṣe ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀run, èmi wà níbẹ̀. Nígbà tí ó ń ṣe ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀run, èmi ń bẹ níbẹ̀. Yes, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Nígbà tí ó fi òṣùwọ̀n àyíká lé ojú ọ̀gbun. 28 nígbà tí ó sọ àwọ̀ sánmọ̀ lọ́jọ́ sókè. Nígbà tí ó fi agbára fún orísun ibú. Ó nígbà tó sọ àwọ̀ sánmọ̀ lọ́jọ́ sókè, mò ń bẹ. Nígbà tó fi agbára fún orísun ibú, mo ṣe kíni? Mo ti wà ní ibẹ̀. Ẹ jẹ́ ká wo 29 nígbà tí ó fi àṣẹ rẹ̀ fún òkun, kí omi rẹ̀ kí ó má ṣe kọjá àṣẹ rẹ̀. Nígbà tí ó fi ìpìlẹ̀ ayé lélẹ̀, mo ṣe kíni? Ó ní mo tún ti wà níbẹ̀. Ẹ jẹ́ ká wo 30 yẹn. Nígbà náà ni èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́. Ó ní nígbà náà ni èmi ti wà pẹ̀lú rẹ̀ bí oníṣẹ́. Ẹja tí wàá wo ohun tó sọ, èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo ní iwájú rẹ̀. Èmi ṣe kíni? Ó ní mo jẹ́ dídùn inú rẹ̀ ní ojoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo ní iwájú rẹ̀. Ẹja wa ka 31. Èmi ń yọ̀ ní ibi ìtẹ̀dó ayé rẹ̀. Ibi ìtẹ̀dó ayé rẹ̀. Ó yá o. Ó ní níbi ìtẹ̀dó ayé rẹ̀, dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn. Kò wá sọ pé dídùn inú rẹ̀ mọ́ o. Ó ní dídùn inú mi sì wà sí ipa àwọn ọmọ ènìyàn. We are talking about the same being. Èèyàn kan ṣoṣo là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bàbá ọmọ ẹ̀mí mú èèyàn kan, one that works in 3 entity. Ẹnì kan ṣoṣo náà ni. Is a spirit. Kò ń ṣe omi ara tàbí ẹ̀jẹ̀ ara tàbí blood tàbí flesh